ó ṣeé ṣe kó jẹ́ pé èébú lọ̀rọ̀ wa máa jẹ mọ́ nínú àdúrà nú èpè. Ìtóníkálukú bá ṣe ló máa tọ̀ lẹ́yìn. Lórí ìrìn àjò tí bàbá wa President Bọ́lá Ahmed Tinubu tí wọ́n rìn lọ sí Plateau lórí wàhálà ìkọlù àwọn afẹ̀míṣòfò tó ṣẹlẹ̀ ńbẹ̀. Wọ́n ṣe promise kan ńbẹ̀. Tẹ́ ẹ̀ bá gbàgbé, wọ́n ní wọ́n máa rí àwọn 5,000 camera láti máa fi monitor. Ẹ má gbàgbé pé Jos Plateau nìkan kọ́ ní ìṣẹ̀lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀. Ó tó àsìkò láti máa sọ bitter truth bẹ́ẹ̀ bá ṣe fẹ́ gbà sí ni. Ẹ̀yin náà ti sọ àwọn nǹkan bẹ́ẹ̀ kẹ́ ẹ tó dórí ìjọba, pàápàá jùlọ gbogbo àwọn tẹ́ ẹ jọ ń ṣèjọba. Ìtẹ́ ẹ bá rí ẹ máa ń sọ. Tẹ́ ẹ bá fáwa náà láǹfààní bẹ́ẹ̀ sì fún wa, àwa ò wí tiwa. Kámẹ́rà kọ́ ni solution sí ọ̀rọ̀ afẹ̀míṣòfò, kì í ṣe ní Jos nìkan. Then tẹ́ bá rí kámẹ́rà káàkiri, ṣé ló dàbí ìgbà tí orí ń fọ́ọ̀yàn tá à ń fi oògùn ẹ̀yìn dídùn wò ó? Kámẹ́rà tán fẹ́ rí yẹn, ipa wo ló fẹ́ kó? Ṣé kámẹ́rà yẹn ló máa gbógun ti àwọn afẹ̀míṣòfò? Ṣáwọn afẹ̀míṣòfò tí Gumi ní ẹ mọbi tán wà? Gumi say it pé ìjọba mọbi tó wà, tí wọ́n wà inú igbó tí wọ́n wà. Ṣé torí wọn lẹ ṣe fẹ́ rí kámẹ́rà? Monitor wọn for what? Kámẹ́rà yẹn ò ṣeé rì sí àwọn agbègbè ibi tí wọ́n wà láti fi monitor wọn, torí bẹ́ẹ̀ ṣòro ó dé, ṣùgbọ́n ó ṣeé rì sáàrin ìgboro. Ibi mélòó lẹ fẹ́ rí kámẹ́rà 5,000 sí? Tí wọ́n bá monitor wọn náà, táwọn tó jókòó sídìí ẹ̀ tẹ́ bá monitor wọn, kí lágbára tí wọ́n ní? Kí ni wọ́n lè ṣe? Báwo ni wọ́n ṣe lè dènà láti jẹ́ kí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ má ṣẹlẹ̀? Ẹ má gbàgbé o, àwọn afẹ̀míṣòfò yìí ṣe ló dàbí ẹni wípé ọwọ́ hẹ́rẹ́hẹ́rẹ́ lẹ fi mú àwọn ọ̀rọ̀ wọn. Ẹ̀yin ìjọba yìí ni à ń sọ nípa ẹ̀. Mo máa ń béèrè kinní kan pé ṣágbára ìjọba ò ká àbí kò lè ká? Àbó ká? Wọ́n sì ń wò wípé irú ọ̀rọ̀ tí Chief of Defence Staff sọ yẹn pé wọ́n sì nílò rehabilitation. Ṣé ìyẹn náà ló sì jẹ́ kó continue? Ẹ má gbàgbé iye sójà tó yẹ ẹ̀mí ẹ̀ ti ṣòfò. Ṣé kámẹ́rà ẹ ni ìbọn wà lára ẹ̀ ni tó máa rí afẹ̀míṣòfò ibi tí ẹ ti fẹ́ ṣọṣẹ́ tó máa yìn wọ́n bọ̀n? Tí wọ́n bá ráwọn tó fẹ́ ṣe lórí ibi tí ẹ ti ń monitor, ẹjọ́ àwọn wo ló fẹ́ dìde tí wọ́n fẹ́ lọ gba àwọn èèyàn sílẹ̀? Ṣó dìgbà tó bá ṣẹlẹ̀ tẹ́ ẹ bá ń wò ó, táwọn ti plan, tí wọ́n ti múra tán, wá ṣẹ̀ṣẹ̀ máa kí lẹ̀ ń wo afẹ̀míṣòfò sí nígboro nígbà tí Gumi sọ pé ìjọba mọbi tí wọ́n wà, ó dẹ̀ mọ̀ wọ́n níkọ̀ọ̀kan. Ó níwọ̀nba tí kámẹ́rà lè ṣe lórí security, ó lè jẹ́ kẹ́ ẹ rí n tó fẹ́ ṣẹlẹ̀ ni. Tẹ́ bá wá rí n tó fẹ́ ṣẹlẹ̀, àwọn wo ló fẹ́ gbà wọ́n lẹ̀? Ìjẹ́ equip àwọn ológun, ìjáwọ́ ológun gan tó wà lórílẹ̀-èdè Nàìjíríà, ìjẹ́ kì í ṣe risk ní life wọn pẹ̀lú ọ̀rọ̀ tí ọ̀gá wọn sọ jáde tẹ́lẹ̀. Ṣé wọn ò fẹ́ lọ pẹ̀lú irú ọ̀rọ̀ bẹ́ẹ̀? Tẹ́ bá ń serve lọ́dọ̀ èèyàn tó ní tí olè bá wọlé, tó bá pa ọ́ gbé ni o, tó lè bá wọnú irú ilé bẹ́ẹ̀, tí ẹ sì mọ̀ wípé yóò rí ìdáríjì gbà lọ́wọ́ ọ̀gá yín, ṣé máa attack irú olè bẹ́ẹ̀? Gbogbo àwọn ọ̀rọ̀ tó lè kó ìrẹ̀wẹ̀sì bá àwọn tó lè dojúkọ àwọn afẹ̀míṣòfò, àwọn ọ̀rọ̀ yìí ti jáde. Ìgbésẹ̀ ìjọba náà ò jọ tẹni tó fẹ́ bá afẹ̀míṣòfò mú nǹkan lẹ̀. Ṣé kámẹ́rà ló máa jẹ́ kí ọ̀rọ̀ afẹ̀míṣòfò dínkù? Àwọn tí wọn ò rán yàn, àwọn tí wọ́n ń bojú, àwọn tí wọ́n ṣetán láti pa anybody tó bá ṣe é pa lórí kíni? Lórí pé wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà dẹ́lẹ́sìn kan. Àbí kí lẹ fẹ́ sọ pé ó fà á tí wọ́n fi ń fẹ̀mí èèyàn ṣòfò? Torí pé fúnra wọn wọ́n ń kó tiẹ̀ páwọn ò fẹ́ Kristẹni nílùú. Bọ́ì tí ọmọ Amẹ́ríkà tó lọ, ó sọ̀rọ̀ nígbà tó ń lọ, táwọn Gumi tí wọ́n threaten. Kì í dẹ̀ ṣe pé threatening àwọn Gumi ló máa jẹ́ kó lọ.
bóyá ó ti bọ́ sásìkò tó fẹ́ lọ tẹ́lẹ̀. Irú yẹn ó ń sọ̀rọ̀ sọ látijọ́ yìí pé ẹ jẹ́ á rí kámẹ́rà o. Then Plateau, Jos ló nílò kámẹ́rà, àwọn bí yòókù ńkọ́? Nígbà tí bọ́ọ̀ yẹn ń lọ, ọ̀rọ̀ tó sọ jẹ́ ń pèsè ẹ̀, ó ní Bashir àti Gumi now that I've left pé tóun ti lọ, I'm expecting to see a peaceful Nigeria àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So far you said àwọn people yẹn o, Boko Haram ní ICIC ní ISWAP ní o, tó ti sọ wípé ọmọ ìyá ẹ̀ ni wọ́n, sọ fún wọn kán sinmi ogun. Now àwọn yẹn ò ṣetán àti sinmi ogun, kí ni kámẹ́rà fẹ́ ṣe? Ṣé kìí ṣe pé à ń fi ẹ̀tẹ́lẹ̀ à ń pa làpálàpá? Kò sí àìdíà yẹn ìbá ti dára jù tó bá jẹ́ pé tí kámẹ́rà bá gbé wọn, ọwọ́ ó tẹ̀ wọ́n, kìí ṣe pé wọ́n ó sọ pé àwọn ń bọ̀, wọ́n ó sì lọ bẹ́ẹ̀. Àti announce kámẹ́rà, tẹ́ ẹ bá fẹ́ ṣe ṣó nídìí láti announce ni. Ṣé àwọn náà wá gọ̀? Bóyá àwọn tẹ́ ẹ máa gbé contract fún gan, torí terrorist wà lọ́fíìsì, ó wà náà engineer wà nù gbogbo àwọn káàkiri báyìí. Ṣé tí wọ́n bá wá ríbi tí wọ́n ti ń rí kámẹ́rà, àwọn yẹn wá gọ̀, àwọn terrorist yẹn wọn ò léèyàn ń gbòòrò, wọn ò ní mọ̀ pé wọ́n ń rí kámẹ́rà tẹ́ ẹ tún ti sọ síta. Kí la wá kàn yìí, kí la ṣe náà? Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Excellency, ẹ yanjú ọ̀rọ̀ state police. Ẹ̀yin nìkan náà lẹ ń mẹ́nu bà state police látijọ́ tí wọ́n ti torílẹ̀-èdè Nàìjíríà ti gba òmìnira. A dẹ̀ like courage yín. Kámẹ́rà tẹ́ ẹ dákọ, ẹ ti tú àṣírí ètò ààbò ara yín síta. Àwọn tó dẹ̀ ń ṣiṣẹ́ ibi iná ò gọ̀. Wọ́n mọ nǹkan tí wọ́n, ṣé àwọn tó ń sponsor wọn gan tí wọ́n jẹ́ àwọn ará Arab country, ṣé wọn mọ nǹkan tí wọ́n lè fi pa kámẹ́rà tí ò ní hàn tí wọ́n bá fẹ́ lọ ṣiṣẹ́ ibi ni ní Central One? Kápẹ́ sọ ọ̀tọ̀ ni. Ká wípé Gumi ò ti sọ wípé ẹ mọ ààyè ibi tán wà, kì í ṣe pé àgbà gbọ́, ṣùgbọ́n ká wá wípé lóòótọ́ àbírọ́ náà, orílẹ̀-èdè Nàìjíríà náà nínú igbó tí wọ́n wà, ṣé àwọn èèyàn nídìí kámẹ́rà? Tí wọ́n bá wá nídìí kámẹ́rà, ta ni yóò bá wọn fa wàhálà? Ta ni yóò lọ kojú wọn? Ṣé àwọn èèyàn ṣe tán? Problem wà nílùú yìí o. Ẹni tí wọ́n láwọn fẹ́ Islamize orílẹ̀-èdè Nàìjíríà, táwọn kan láwọn ò gbà, tí wàhálà dẹ̀ ń ṣẹlẹ̀, tẹ́ ẹ̀dẹ̀ lè jẹ́ kó ń kálukú lọ nílùú ẹ̀. Tẹ́ ẹ bá wá ní plan nígbà wo? Àwọn Islamic terrorists tí wọ́n jẹ́ northerners yìí, wọ́n hide ẹ̀. Ẹ̀dẹ̀ ń jẹ́ kán máa gbọ́ pé ẹ fẹ́ rí kámẹ́rà. Àwọn eléyìí ò rán èèyàn tí ò bá àwùkò kú. Àwọn tí wọ́n gbé sàríà wọnú kínní, wọ́n rán anybody. Boy missionary tó lọ tọ́jú ọmọ Amẹ́ríkà ẹ̀, ó sọ̀rọ̀, ó ní tí Nigeria government ò bá lè ṣe kán stop terrorism, pé US Trump yóò stop ẹ̀, yóò ṣe fúnra ẹ̀. Ṣé ẹ mọ̀ pé àwọn nǹkan ìtìjú ni ṣá? Níbo là ń lọ? Kámẹ́rà, announcement, terrorist, location, government, terrorist in the office, sponsored. Ó dẹ̀ nira láti ẹ̀ tí wá rójútu gbogbo nǹkan báyìí. Ẹkún gbọn ọmọ Nàìjíríà o. Ọmọ Nàìjíríà ń sunkún gan o. Bẹ́ẹ̀ bá fẹ́ rí kámẹ́rà, mo tún repeat ẹ̀ sà, kò yẹ kẹ́ ẹ announce rárá. Ṣé Plateau nìkan nìṣẹ̀lẹ̀ ìfẹ̀míṣòfò tí ń wáyé ni? Àwọn nǹkan tó yẹ kí a mọ̀ wípé ẹ ti kó àwọn nǹkan burúkú, àwọn èèyàn burúkú sábẹ́. Kò sí ní tẹ́ ẹ fẹ́ ṣe táṣìírí ò ní tú sáwọn pípì yìí lọ́wọ́. Ṣùgbọ́n ń pẹ́ jù. Ṣé Trump ráàyè ti Nàìjíríà nísìn? Ṣé n tó bá Amẹ́ríkà gan ò kọjá n tó bá Nàìjíríà? Ọlọ́run má jẹ́ kẹ́mi wa ó ṣòfò. Ọkọ̀ tá a wọ̀ yìí, ó ti rì. Ẹni tó máa bá wa yọ nìkan ní ká gbàdúrà k'Ọlọ́run kó ṣe fún wa. Ṣé wọ́n á gbọ́ lórúkọ tèmi o? Kámẹ́rà 5,000, Jos nìkan, other places ńkọ́?